Ooni Adeyeye ni o. Ohun tí màá kàn sọ fún ọ ni pé ìwọ náà ní dájú kọ̀ọ̀kan. Olùrànlọ́wọ́ kan ó lè ta ayé ẹni ṣe. Olùrànlọ́wọ́ kan ó lè ta ayé ẹni ṣe. Omi gbọ̀wọ̀ mo fẹ́. Onígbọ̀wọ́ mo fẹ́ o, tí ó bá aṣọ ìyá lára mi o, olùrànlọ́wọ́ kan ó lè ta ayé ẹni ṣe. Olùrànlọ́wọ́ kan. Olùrànlọ́wọ́ kan. Ó lè ta ayé ẹni ṣe. Onígbọ̀wọ́ mo fẹ́. Tí ọ̀nà mi jẹ́ èmi nù. Onígbọ̀wọ́ mo fẹ́ o, tí ó bá aṣọ ìyá lára mi o. Olùrànlọ́wọ́ kan ó lè ta ayé ẹni ṣe. A ló nílò ìrànlọ́wọ́ bí. How many of you need help here? Ìwọ ni kò kọjú bí báyìí, náwó ẹ̀ sókè báyìí. Lift up your hands right now. A ló nílò ìrànlọ́wọ́ bí. Who needs help now? A ní ju ọwọ́ rẹ bí. Àkọ́bí rẹ̀ ọmọdún mẹ́jọ ni. Ìkejì ló tọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni àpèjì ìjà lẹ́nu ọ̀hún. Ọ̀ọ́kọ́ wọlé lọ́jọ́ kan. Ó kẹ́rì. Ó bá ìyàwó rẹ̀ níbi tó ti ń ka Bíbélì lọ́wọ́.